Hey, you're so sick. Let me know we're taking over, man. Yeah. They know what it is. We knew what it was, baby. In the night, I mean, one she my job. Do my side back with Bata Biki Bata job. I know she Who no go know? Who know too much? Okay, man. Your father. black. You don't see anybody now. Hey! Now tell me say nobody see me. Down now when they see, you go talk on to still wonder. What be this? I can go to it funny. What you want funny? Oh, you have to talk. I'm not going to listen. No. Okay, no message. I go kill you. Bro, so waiting now. Waiting now. Let's see. I go see. I need to get. Come here. I can't see. Hold on, waiting now. Wait, I'm listening. Great. That's the highway where they see. I go see. The club. You get your call. Bàbá máa jìyà gbé alẹ́ farabalẹ̀ mo máa wá rí yín. Ẹ lè wá sí ọgbà wa ń bì báyìí o. Àwọn intellectuals ló kún bí ẹ̀kan lè máa wá kẹ́ máa kó kíkíkíjì pa wá bá mi bí embarrassment ni mẹ́. Professor Eka sí. Yẹ́yẹ́ ìwọ́n tẹ̀ yẹ́yẹ́ màá rí ẹ. Bàbá ẹ máa wọ́n tó ṣẹlẹ̀. So bàbá màá rí yín ṣẹ gbọ́. Àní bàbá kò bẹ́ẹ̀ wù dé ẹ má wọ́ọ̀rì máa yọjú sí yín láìpẹ́ ṣẹ gbọ́. Okay, sir. Hey, sir. How are you, dear? What for play very sir? Yeah. No problem, sir. Kò ṣe ní sí problem. Èmi Professor Kobewude ni mo fẹ́ rí ẹ̀ wọ́n sọ wípé no problem. Ẹ má bínú sir. Okay, kan tí mo kàn fẹ́ sọ fẹ́ mo dẹ̀ fẹ́ ṣe ẹ́ lóore náà ni o. Gbogbo test tó ṣe lẹ́nujọ́ mẹ́ta ò fail ni. Kò possible, sir. Èmi dẹ̀ ń wò wípé gbogbo owó táwọn òbí ẹ ná lé ẹ lórí kò ní da kí ó ṣòfò ni mo ṣe wò wípé ràn ẹ́ lọ́wọ́ so ọ̀nà kan tèmi lè fi ràn ẹ́ lọ́wọ́ tèmi mọ̀ ni pé kí o jẹ́ ká kòlábò kí Jésù tèmi kó wọnú Jerusalem tiẹ̀. Kò possible, sir, because mo ṣe test mo dẹ̀ àwọn handout even the last exam gan mo ṣe mo dẹ̀ believe gbọ́dọ̀ wá gbé fún mi lójú orí màá tuntun ṣe. Ṣé ìwọ ló máa sọ fún wa pé kò possible àwa bá àwọn ará sọ fún ẹ wípé ó possible? Let me tell you something. Èmi mọ ẹ tó ṣe 20 years lọ́gbà yìí. In fact, ọmọ ẹ̀ ó tún bá nínú ọgbà ẹ̀ wọ́n jọ jókòó sí class. Ṣé o fẹ́ kọ̀rọ̀ tẹ́ rí bẹ́ẹ̀?
so tètè corporate kí ní ìka wọlé ka jáde kò ń ka mítà. mi understand o. o understand. ok nǹkan tí mo try láti sọ ni pé èmi kú ẹ jẹ mo dẹ̀ fẹ́ bò ní gún ẹ simple wàá dẹ̀ pass oṣooríire nìyẹn. You want that from Professor Kobewude? Ó ti Bewude fún ẹ lọ́gbà ẹ̀. Gbogbo nǹkan tí mo ní màá fi bẹ̀ jà. Ọ̀dà fọ́ká. Can you imagine? Láyé mi. Ọ̀rọ̀ ẹ̀ ṣì ń dàbí ìyá mo ń dára. Oye ni rárá. Ọmọ ìyàtọ̀dún tí mo ti rí ẹ. Bá tí mo ti wà nínú campus tí mo ti rí ẹ káàkiri. Mo tún gbogbo tí mo ní kò sí lójúmọ́ tí mo ní di big boys ìwọ ni mo kàn máa fi ń dára pé ọlọ́run àti ẹ̀jẹ̀ kọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ mo ti rí ẹ káàkiri kò wá lọ́jọ́ kan bẹ́ẹ̀ lóde onífẹ́ mi lọ ọlọ́run ogun lélẹ̀ ogun kò máa fẹ́ ẹ̀ fẹ́ fẹ́ ẹ̀ tí mo ṣe kí n ṣẹlẹ̀. Mari tó bá lọ́dún òun kí ló dídò rẹ mú mí ní ẹ̀mí tẹ̀ ọ́ náà jẹ́ ká máa wọlé jẹ́ ká wọlé. Kúmi ṣé bíbá ìlú wa. wọ́n ní pé nǹkan tó dùn òun ló ń pa èèyàn. jẹ́ kí wọ́n sọ kọ̀ọ̀kan fún ẹ lẹ́nu èmi ló rí ayé wọn. Tí ẹ bá fẹ́ fi ẹ̀mí ẹ̀sùn kí ẹ bá tó. Yes, kí ló fẹ́? Ìgbà tẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀ wọ́n á lọ bá àwọn ọ̀rẹ́ mi wọ́n á sọ pé mò ń fi orí ọ̀ka ràn mí ẹ má bínú sí. Òjò ló máa pa àwọn ọ̀rẹ́ ẹ̀. You worked out on me. Sori, you're a bundle of disappointment and you will soon get lost to impenetrable darkness. Èmi ní kí wọ́n ṣe nǹkan ìwọ work out on me. Ẹ má bínú sá. Ṣùfẹ́ pé ló gbà yín ni. Ṣùfẹ́ lu 20 years ló gbà yín. Ọlọ́run ní jẹ́ sá. Àbọ̀fẹ́ wúru funfun lórí. Ọlọ́run ní jẹ́ sá. Ṣé kí n sọ kọ́kọ́ fún ẹ tó ṣe níjọ́ kìíní àná 5 years extra ló ṣe. Ọlọ́run ní jẹ́ sá. Ṣùfẹ́ wúru funfun lórí ni. Ẹ má bínú sá. Ẹ̀hẹ́ sọ kí wọ́wọ́wọ́ kí ló fẹ́. Ibi tẹ́ bá fẹ́ kí n gbé yìí lọ èmi fúnra mi voluntary donation. Ṣé pé o ti repent. Mo ti repent. O fẹ́ gbámúgbámú jìgìjìgì. Màá jù fún yẹ̀rọ báyìí. Ẹ ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni màá wá jọ ẹ lójú ìwọ gan wàá gbà pé o ní godfather first class ló máa ní jáde inú ọgbà yìí. Tí nǹkan mi bá wà lẹ́yìn first class màá gbé fún ẹ. Jẹ́ kí n sẹ́ndì address hotel tí mo máa. Okay, show my chairs hotel. Láyé pé mo ti gbọ́ rí sọ́ọ́ time tí Tòkunbọ̀ Fákọ̀yà àpèsè ọ̀la wà bá mi bẹ̀ so kò wá lálẹ́ kò dẹ̀ ṣe dáadáa. Gbogbo rẹ̀ ni màá ṣe fún yín sá. Wàá ṣeré. Màá ṣeré ní yáyá ọmọlúwàbí o ti pass. Gbogbo rẹ̀ ni màá ṣe fún yín sá. First class ló máa gbé jáde lọ́gbà ẹ̀ first class ọmọlúwàbí. Mo wá láìkí obìnrin máa wà hẹ́rí torí gbogbo owó ẹ̀. Bí mo ṣe ń wo ẹ̀ yìí inú mi kàn dùn.